Tàbí bébí mi ò lè parọ́ fún ẹ, mo ti ń jẹ ẹran. Ṣé ẹran àìká títí wọ̀ ẹ̀ ló tún bá a? Ọ̀yìnbá púpọ̀ sọ náà wọ́n ti ní ẹran tó bá yí ọgbọ̀n ọlọ́pàá iná wọn tó slim down. Ẹ̀rọ tí wọ́n gbọ́dọ̀ yàtọ̀. Pẹ̀lú kan fi lẹ́nu rẹ̀ parọ́ fún ẹ wọlé. Ọmọ wa ń bẹ̀ ẹsẹ̀. Bọ̀ bíbí ọmọ kan tó sọ̀rọ̀, mo promise ẹ kó tó dé ilé ayéjẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ àláàtì. Ẹni pé. Ló ń ṣe àníkó tó dé ilé sẹ́ o máa rà láti. Ẹ sọ pé mi gbọ́ dáadáa. Àdúnà olùpọ̀ mi àbí. Àbíṣe ni kó bá mi wò dáadáa. Ṣé wọ́n ṣiṣẹ́ ni wọ́n ṣiṣẹ́ ti ẹni? Ẹ máa gbà mí torí Ọlọ́run. Mi mọ̀ kọ́ tí ń tó bá àwọn yín báyìí o. Èmi náà ti mọ̀, mo ti ń fura. Wọ́n lè sọ pé ìfura lógun àgbà. Ìgbà tó ti ń gbómi gbòkùgbò lálẹ́ àná yẹn tó ń ṣe ọ́sà yẹn mo ti mọ̀ pé nǹkan tó máa bá bọ̀ lélẹ̀. Ẹ máa gbà mí torí Ọlọ́run. Ọmọ pípa yẹn ṣe lọ́jọ́ ẹ̀ nìyẹn. Tó sọ pé ATM kan ò ṣiṣẹ́ tí wàá ti gẹ́fẹ̀ ẹjọ́ ṣe sinẹ́rù wájú mi ẹ ṣe season 50 ojú mi ẹ wò ní ọkọ tèmi o mo ti gbẹ́yìn lè bẹ́ẹ̀ fún ẹ ṣé ilé ni tí ìbá rówó mi ní kúrò ìbà nígbà kò ṣe ìjọba gbogbo lọ wọlé kọlọ kó kíláà jáde. Kí ni nǹkan tó ń ṣe ẹ́ gẹ̀ẹ́? Kí n tún ni. No, so believe me or ní ṣé mo pé káwọn ti sẹ́ńtì èjì tó lásán láì. Onígbèsè ni ẹ yes. Kẹ́mi, Sir. Are you mad? You must be a fool. You are a brat. Buffoon. Kí ló pẹ́ lẹ́yìn? Kò sí kankan sá. Kí ló gbọ́? Mi gbọ́ kankan. Kí ló rí? Mi rí kankan. Kí ló mọ̀? Mi mọ̀. Get out of my sight. Wọ́n ti pè mí ìwà ń bí o. Ẹ lọ kó. Mo kẹ̀ máa gbówó mi o. Ìrònú náà wọ́n ń ṣe gbogbo ṣe embarrass ara ẹ̀ lójú ọmọ oko ọmọ tó mú wa látàbí ìlara lọ tí mo mọ̀ torí yẹn wá ìlara. Ìwọ lọ embarrass ara ẹ̀. Káníkò sọ fún mi náà wà ní ọgbẹ́ ilé òní ṣẹlẹ̀. Ṣé sùúrù mo sọ fún yín pé mo ní issue pẹ̀lú app mi I will make it up to you and you are listening to me why like that now. I give it from now till nightfall tí ìbá rówó mi Tádé gbàdúgbàdá gbówó àgbàdo lọ́wọ́ ẹ̀ nonsense. Mrs. Alágbàdo jẹ́ ẹ dúró. Oh my God. Shit. Ẹ dúró kí ló ń ṣẹlẹ̀ gbogbo náà? The last time mo lo ATM ó wà locked. Kíkà tẹ gbà pé I settle in house. Mo tún ní kí n ṣe transfer for more. Mo tún yẹ pé I don't pay for. Hey, Tade. Hey, I know ti rí nǹkan sí ẹ. Ìwọ ilé ọ̀lẹ yìí alápá máa ṣiṣẹ́. Orógbó dẹ̀bi ti àyà. Gbogbo mo suspect pé ìwọ ló pa àwọn parents mi. Because if not, kílé tó tẹ̀lé wa. Ó tó tá lọ sí vacation mo rántí pé ó tẹ̀lé wa. Ó dẹ̀ ní ó fẹ́ dúró ti POS business ẹ̀. The same POS that we didn't even see the head or the tail. That brings me to a conclusion that you are the one that killed my parents. Ọlọ́pàá àwọn òbí mi sẹ́. Torí láti ìgbà tó ti kú ló ní gbogbo àwọn ìgbàkúgbà ẹ ti jáde. Ó kàn misbehave up and down. Ó náwó dáàdì mi lavishly. For what? Lágbé bí mi ṣe ná àwọn parents mi nígbà tó wà láyé. Ṣé wọ́n máa rí nǹkan tó máa bá tó máa ná nínàkúnà tó máa fi kọ́ àwọn obìnrin kiri? You are a lazy man. You are a fool. That's what you are. Yeah, me know. Yes. Ẹ kó wá lẹ́nu lóòótọ́. Cynthia, now, hello, my baby idiot, le malmash. Get out from me, animal. Kí tí ẹ kọ́ lé akátá yẹn lọ, ètò padà sádì yẹn tiẹ̀. So, ìwọ tí ẹsẹ̀ ti paralyze, handicap, ìkejì handicap, ìwọ sọ fún èmi pé èmi tèmi lápá méjì tí mo strong, tí mò ń kàn, tí mò ń dàn. Ìwọ sọ fún èmi pé èmi ò lápá tèmi lè fi ṣiṣẹ́. So, o believe pé mo rọ́ sọ lójú ara àbí kí ni? Èmi handicap náà owó mi lọ́dẹ̀ nínú. Ìwọ tó lápá tó lẹ́sẹ̀ tó ní gbogbo ẹ̀ ọ̀dẹ̀ ló ṣiṣẹ́ owó títì ẹ̀. Wait, dúró.
Kó má lọ jẹ́ nǹkan tí mo ń rò. Kí ló rò? Ló ṣẹlẹ̀. Kí ló rò? Hold on. Ṣé mo bá ṣe settle issue ọ̀rọ̀ ATM mi to block not quite too long? Ṣé kìí ṣe pé o lọ block bank app tó wà lórí fóònù mi ni mo fi lè ṣe transfer ní nígbà tí mo fẹ́ ra nǹkan the other time? Ẹ máa wo fún yìí tó ń pè lómi lọ dẹ̀. Èmi ló ń pè fún. Ṣé wọ́n gbàgbé yìí? Ìgbà tí online bank ẹ ní ìṣù báyìí, ó gbà pé mi ni mo ṣí bank Access Bank tí ò lóye. Ni. Ẹ kó ha lẹ́nu. Dúró. So, torí pé mo ní kó assist mi lórí account mi the other time, òun lo yẹ ní ẹ̀fọ́ trick láti máa sọ fún èmi kó lọ block account mi. Cynthia, are you mad? Àtàdé tó fẹ́ gbọ́, èmi mo lówó tó wà ní àkáǹtì yẹn, so I will do whatsoever I please. Kí o máa gbọ́ etí ọwọ́. Ṣé mami? Gimme. Oh. Good. Má worry, mo ń para mọ́ àbá ẹ̀. Wọ́n idiot játijàti. Baby, hold on, wá. Sórí ajá tó rí ni tó ń jù. Tó wá rí ni tó ń gbó. There's something around the corner. Kí ló ṣẹlẹ̀ gbogbo? Daddy, I'm here to come and see you. Kí ló ṣẹlẹ̀? Hold on. Oh, can you see? So, ìwọ. Àní ìyá tó máa jẹ́ mo sọ fún ẹ pé màá mú wá fún ọ ní mọ̀ kó tí mi sọ. So ti rí, mo wà very much sure pé oyún ló máa jẹ́. Oyún òun ló máa jẹ́ because ó ti kọjá ẹni tó ṣe jam. Oneko. My baby. Congratulations in advance. This is not about congratulations. Really? Hold on. Capital letter ló fi kọ H yìí. Kí ló tẹ̀lé? Dada. HIB. O ti parí mi jẹ́. Ẹjọ́ o ti parí mi jẹ́. O ti pa mí. Ṣé ìwọ ló lè ṣàbí? O ti pa mí, o ti parí mi jẹ́. Ṣé báyìí fún mi? Why? Baby! Ọ̀gá, má súnmọ́ ẹ̀rọ iṣẹ́ àwọn ẹ̀ ló jẹ́ máa wá yí ẹ̀ lójú. Mo ti rí kọ̀ wọ́n gbèsè má súnmọ́. Olúwa. Oh God. Don't want no drama. Cynthia, Yes, darling. how are you today? I'm fine. How is you too? I'm good. And how is everything? Everything is fine. Hope you have not disclosed that to anyone. Aláǹṣe pé mo jọ́ mo dé. No, I haven't. I didn't. But you can go. That's better. So, I want to use this opportunity to tell you that I'm very sorry About what? about what happened the last time. No. Damn, you don't have to be sorry about this, okay? I'm also at fault. You know what at fault? You get, and moreover, that's been what I always wanted. So it's fine. Thank you. Yeah. So, how is everyone now? No, it's fine. How far about your guy? My guy? You know? They like he Christian. My guy is fine. You should be doing well in the hospital. It's your girlfriend. My girlfriend? Cynthia, I'm more like wording. She's not my girlfriend, she's my house. Oh. And moreover, what are we doing in the hospital? Okay. Bravo. Ẹ ti dé. Cynthia. Ẹ káàbọ̀ sá o. Ẹ káàbọ̀ ẹ ti dé. Ṣọ́kò jẹ́ po. Ẹ pẹ̀lẹ́. Ṣé kí n gbé wọlé ni àbí kí n gbé lẹ́nu? Bábí gbé. Ilé bo. Má gbé wọnú ilé mi. O lè gbé lọ sí anywhere but not my house. Kì í ṣe ilé mi. Don't take it to my house. Take it anywhere else. Ọ̀gá máa lò ní. Ṣé òun ló sanwó oṣù ẹni? Ẹ̀yin lè sanwó fún mi. Àwọn ọlọ́gbà ẹ̀ sí ti dé. Ẹ̀yin lè gbà mí sí mi. Cynthia, I don't really have time for all this. I want to go inside and have my rest, please. The doctor gave me some drugs. I'm very weak. I need to go and rest, please. Okay. Mo ní kó má rest Adé. But if you want to rest, kì í ṣe ilé mi ló máa ti ṣe yẹn. O lè padà sí family house ẹ kó lọ rest níbẹ̀ kó sinmi dáadáa kó ṣe wù ẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kó má sinmi nílé mi. You don't have that space in my house. No space for you. Tó gbọ́. Ẹ pẹ̀lẹ́. Cynthia, what's happening here? Dami, please stay out of this. Not for us, please. Cynthia. Ẹ pẹ̀lẹ́. Dami, please let me talk to Cynthia now. You know what, Tade?
padà sọ́dọ̀ girlfriend ẹ̀ Jumi. It is over between you and I. There is no me and there is no you. You can't stay in this house with me because I don't want to be infected. Go back to your Jumi. Did you hear me? Kẹ́kẹ́ máa pín gbàgbọ́ HIV yẹn fúnra yín. Ṣé o gbọ́ mi? Did you hear me? Cynthia. Yes. What did you just say? The both of them are HIV positive now. Please, ní ayé fún gbogbo ẹjọ́ yìí. Kẹ́mi! Cynthia. Kẹ́mi! Bábí kó gbogbo ẹrù tadé bọ́ta nínú ilé mi. Kó gbogbo ẹ̀ bọ́bí. Anything tó bá nínú bẹ̀rẹ̀ bá mi kó gbogbo ẹ̀ jáde. Cynthia. Bó ṣùgbọ́n pé ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ kó máa lówó. If you even want to think about anything, think about the days that have been good to you. What a very gbogbo ìwà burúkú tí mo ṣe jọ. You know what? I will help you. Màá ràn ẹ́ lọ́wọ́. Màá fọ́ 400k sínú àkáǹtì ẹ̀. Màá dẹ̀ tún pé mẹkáníìkì mi kó wá gbé ẹ kó lọ drop ẹ̀. Immediately bá ti drop ẹ̀, ó máa gbé car mi lọ sí car wash. A clean gbogbo car mi torí mi fẹ́ gbogbo infection tó ti wà nínú ara ẹ̀ kó affect èmi náà. Ṣó gbọ́? Please and please and please. Madam. Help me, please. Ayé Ọlọ́run ju ẹ̀ lọ, oríṣi Ọlọ́run. Gbogbo ara lọ́lọ́run lè ṣe orí orọ́mọ tó dà tó yìí tó nà tó dúró. Wàá máa gbóló sókiri. Ẹyẹ Atọ́kùn má pa mọ̀ lọ́rùn máa. olóògùn ni wọ́n. Ṣé ọmọ nǹkan tó fojú mi nínú ilé? Ó padà bọ́ lọ́wọ́ ẹ̀ àbúrò rẹ̀. Pẹ̀lẹ́. Ẹnìjọ́. Má bọ̀ wọ́n kàn á. Wọ́n ti ló ti láǹkó gbóògùn. Ó yá. Ẹ ṣe ẹ máa kó àrùn gbogbo yín máa lọ. Kábí lọ sàwọn fámìlì lọ ẹ lé. Ó yá. I'm glad it's finally off. Well, Cynthia, you see, I will advise you to go back to the Arola to try to fún HIV test. Okay. Ó ṣe dá mi máa lọ fún test yẹn lọ́la yẹn. It's better I go because I don't know. Maybe this is God. I'll go. You shocked me. Thank you for the idea. And once more, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ gan. Thank you very much. I really appreciate you. Thank you so Don't need this, much. I'm going to suffer. Mama, dúpẹ́ lọ́wọ́ mi. Why can't you now?